nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Bákan náà níbẹ̀ náà àgbàlagbà fà nílẹ̀ Yorùbá lánàá táwọn ẹlẹ́bọ máa fẹ́ pa wọ́n nínú ẹbí wọn gán tí wọ́n ní sórí odidi ilẹ̀ yìí òòṣà là ń bọ́ ńbẹ̀ tó bá ti mọ̀ kó o lé wọ́bẹ̀ ilẹ̀ ẹbẹ̀ la pín kàn ọ́ kó o fi ṣe tó bá wù ọ́ ẹ lọ sẹ́dẹ̀ ẹ bá tàn tí mò ń sọ yìí pàdé ẹ rí ilé ìkó kan tán pé ní Mahadu Islami lẹ́dẹ̀ ilẹ̀ tí wọ́n sọ pé òòṣà ní òṣò bínú òṣò sì ń kankan ni wọ́n bùn bàbá náà ṣe kí ni wọ́n wọnú ilẹ̀ náà wọ́n kọ́ ilé kí ó ń bẹ àwọn wọ́n ń kọ́ Kùránì jáde lónìí táwọn sọ̀rọ̀ yìí àṣeyọrí ti pọ̀ rẹpẹtẹ táwọn ti ṣe ń bẹ àwọn tó ti jẹ ìmáàmù ní tó kù Nàìjíríà ń bẹ àwọn tó jẹ ìmáàmù ní Nàìjíríà ń bẹ àwọn tó jẹ àfa gbà àwọn táwọn náà lọ dá nǹkan rí lẹ̀ so àwọn tí wọn bàbá àtàná fi ṣe dáwà tiwọn ó sì wà nù wọn náà lánàá tó yẹ pé àwọn náà ní ti ń jẹ lọ́wọ́ bí wọn tíra tó jẹ kúndí tí wọn gbàbọ bí àwọn tó lọ lẹ tápà nù wọn àwọn tí wọn jáde tí wọn pàdé àrùn àwọn nǹkan bẹ́ẹ̀ ìgbà tó dọwọ́ parí tó di pé wọn rí pé ìmọ̀ tó kéré lọ́dọ̀ àwọn yìí ìmọ̀ ti ń fẹ̀ sí àwọn àfáà ti ń pọ̀ wọn ń gbọ́yé sí wọn rí pé ìmọ̀ pa nǹkan míì pọ̀ tó lè máa dún fún bí idán Islam ò faramọ́ wọn ń jùlẹ díẹ̀díẹ̀ ìní ẹnu wọn fi jọ kò nílẹ̀ Yorùbá lánàá nù àwọn àgbáre àwọn àgbà tó tán rénu wọn tí wọ́n ti juwọ́ à ń ṣe bọ́sọ̀ ogun à ń sin nǹkan mi lẹ́yìn Ọlọ́run náà fi jọ ń sọ tó papọ̀ lẹ́nu wọn gbà náà pé Ọlọ́run bá ní rẹ bídí àṣetá nílẹ̀ bá ní gbé súnà ní Muhammad bá ní gbéga bá ní paná adébọ̀rẹ́ ó ní tó bì wọ́n rí fìtínà àti fòró táwọn ẹlẹ́bọn fi wọ́n ṣe ńlẹ̀ Yorùbá lánàá ni èmi wàá ní sọ Yorùbá in general àní nìbàdàn pẹ̀lú ọ̀rọ̀ táwọn sọ lọ́wọ́ iṣẹ́ ìlú tèmi níbi tí wọ́n bẹ̀ mí sí ni tó ṣẹlẹ̀ ń bẹ̀ ó dé mi lójú àdínà bàbá kẹtí ń jáde tẹ́ni ẹ àgúrò àwọn eléégún mọ́ tẹ́lẹ̀ àbòsí báyìí yín jẹ́ tá sọ fún yín pé àgúrò àwọn eléégún mọ́ ẹ̀yin gẹ́gẹ́ náà èèyàn mélòó ní gbúrò yín tẹ́lẹ̀ social media ló sọ yín dẹ́ntẹ́ ń gbúrò yín bẹ́ẹ̀ lèmi bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn míì náà àfà kì í ṣe pé àwọn èèyàn máa function lábẹ́nú nígbà social media ò tí ì dé kí ṣe àwọn wo làwọn èèyàn ń rà nígbà social media ò tí ì dé gbogbo àwọn àfà Faruku àfàgbà àfà Buhari Musa àfàgbà àtàwọn bẹ́ẹ̀ làwọn bàbá Sheikh Isa Akindele láwọn tí wọ́n ráyè ṣe kíṣẹ́ tí bàbá àgbàjà ní Bello àti bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n ra kíṣẹ́ tí wọ́n gbà náà nù ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ ń sọ yín pé wọ́n ti wá lọ sí wọn lẹ̀ wọ́n jẹ́ wọ́n ṣe kẹ̀kẹ́ ta lọ́mọ yín gbà náà social media aṣọ ń kálukú di in tó free láti ṣe kíni o àmẹ́ tó bá mọ̀ pé wọ́n pàdé ọlọ́njọ́ kan èsì tó free tó fi máa sọ tó wù mẹ́ o Ìbàdàn làwọn wà bàbá tí ń dá sọ̀rọ̀ yìí nísìnyí tí wọ́n fọ́jú ọ̀rọ̀ pọ̀ yìí wọ́n èso ọmọ Ìbàdàn ọmọ Ọ̀yọ́ ni wọ́n ṣé Ọ̀yọ́ ni wọ́n ti ń gbólóòlù ni ṣé Ọ̀yọ́ ni wọ́n sọ ṣé inú bí jẹ́ kàkàlẹ̀ yìí pé olóòlù ọ̀jáde lọ lọ́dọọdún tí máa ń jáde sandakọ̀ Ọ̀yọ́ ń bẹ̀ inú bí tí máa ń gbà kọjá aláfárá ńlẹ̀ bàbá tèmi wà ń bẹ̀ inú bí tí máa ń gbà kọjá òjé ń bẹ̀ Ọ̀rànyàn ń bẹ̀ bẹ́ẹ̀ ẹrúnkà ń bẹ̀ bẹ́ẹ̀rẹ́ ọjà àbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tẹ́mi náà tó kó wa lọ́nà bí tí ó yà ń bẹ̀ àwọn tọ́rọ̀ kan là ń sọ̀rọ̀ ó yẹ kẹ́ kọ́kọ́ fọ́ lẹ́rán náà kẹ́ kọ́kọ́ máa wo bí tá a fẹ́ bọ̀rọ̀ já ẹ bọ̀rọ̀ jẹ́ ẹ fọ̀rọ̀ lójú ẹ tó wá fọ̀rọ̀ lójú nìkan ẹ débi tí wọn ò ti pè yín dá sọ̀rọ̀ ká ní gan ẹ wá rí àwọn kẹtẹ tí kọ́kọ́ wá tẹ́lẹ̀ ẹ lọ gbìyànjú àti da ojú ọ̀rọ̀ ẹ dáde ẹ wá ń sọ jáde pé àwa làwa jẹ́ alálàáfíà o àwọn tí kọ́kọ́ wá lákọ̀ọ́kọ́ àwọn jàgídíjàgan àwọn tó bá ṣe pé ẹ jẹ́ peacemaker bí gẹ́gẹ́ bí n tẹ́ ń sọ yìí peacemaking láti pé bẹ́ẹ̀ náà lẹ́jẹ́ lóòótọ́ fẹ́ kí ọ̀rọ̀ yẹn tẹnu yín jáde àwọn tẹ́ ẹni wọ́n wáyìí mùsùlùmí ni wọ́n ẹ̀yin tẹ́ ẹlẹ́ lọ yìí ẹ̀ ń pàpẹ́ mọ́ra mùsùlùmí Ọlọ́run sì ni wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu wọ́n kálukú náà máa gbé sílẹ̀ akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ yìí kẹ́lẹ́ bá àwọn ìdí tó fi jẹ́ pé ní àjọṣepọ̀ tẹ́ ń rò pé yóò wáyé láàrin súnà àti bídíà kò lè wáyé dèdè ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ fún àwọn mùsùlùmí lórí àwọn ahlul kitabi pé lan tarda anka al-yahudu wa lan-nasara hatta tattabi'a millatahum bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí tí bá ń fìwà rẹ̀ kọ́ ṣe àwọn tí wọ́n jẹ́ ahlul kitabi kánàbí sọ pé khalifu al-yahuda wan-nasara ìgbọ́dọ̀ nìwáyà mi khalifu al-bajusa kánàbí dídí máa kí mùsùlùmí lọ pé ẹ má ṣe ń tọ́jọ́ tàwọn tí wọ́n ṣe mùsùlùmí li'anna man tashabbaha bihim fa huwa minhum ẹ bá ti ń fi nǹkankan jọ wọn ara wọn náà ẹ sì rí pé ẹ ti ń dára wọn lọ díẹ̀díẹ̀ àrínú wọn tó jáde tó sọ pé bóun náà bá ṣe dáa tó kí bàbá yìí ó máa padà wọn ṣe ṣẹṣẹ àrínú wọn tó jáde tó ní bàbá yìí ó súnmọ́ kí wọ́n padà gba Jésù kí wọ́n tó jáde láyé ibi ọ̀rọ̀ yín tẹ́ ẹ bá fura ó lè jẹ́ bí ọ̀rọ̀ yín padà kángun sí náà torí pé ìwúlẹ̀ dúró dédé nù Islam náà tẹ́lẹ̀ àmọ́ bí ẹ wà la ilaha illa wa la ilaha illa nígbà ojú yín padà wá bó tán yányán ẹ̀yin náà wá lọ sọ̀rọ̀ paracetamol ẹ sọ̀rọ̀ 5 naira data ibẹ̀ náà ti wá mú yín sówó gangan sòtọ́ ìpín ní ẹ ti dúró mi tọ́lọ́ sọ pé fastaqim kama umirta wa man taba ma'aka fala tatghaw lágbẹ̀bẹ̀ lẹ dúró sí ni tẹ́yìn náà ní istiqama tẹ́ dúró dédé tẹ́ẹ̀dì nǹkan kó ń mì yín ẹ̀rì pọ́mọ iná sọ́nu fídíò rẹ̀ yí pé àwọn tí wọ́n ń kan tí ń bẹ lọ́lù Kùránì tí wọ́n tún tí ń bẹ gẹ́gẹ́ ni wọ́n sọ òdodo
nígbà tó ọmọ yóò finish yín ó ní tẹ̀kíyà táwọn ṣí àwọn lò ó ní lẹ́yìn náà lò bàbá peacemaking ẹ jẹ́ rán yín létí ìfẹ́jọ́rọ̀ mi yóò gùn ní ó ti ní tí mo palẹ̀ mọ́ kalẹ̀ dọ̀rọ̀ yín tẹ́lẹ̀ àmọ́ nígbà tí mo ti rí inú àwọn ọmọ tẹ́ ń gbìjà táwọn náà ti jáde tí wọ́n ti mú yín balẹ̀ tí wọ́n ti rẹ́ yín fọ́sẹ̀ mo ní ọ̀rọ̀ ti yanjú ẹ jẹ́ rán yín létí bàbá peace of Ọ̀yọ́ kingdom ẹ jẹ́ rán yín létí nínú ìlú yín gẹ́gẹ́ lọ́yọ̀ọ́ nínú ilé yín gẹ́gẹ́ tẹ́ ẹ ti du ìmáàmù tí ò ti bọ́ sí yín lọ́wọ́ nínú ilé yín gẹ́gẹ́ ṣe ẹ ráyè jẹ́ kí inú ilé yín gẹ́gẹ́ ó túbà tó túṣẹ ṣé kú kébi ekú ń bẹ̀ látọwọ́ yín ṣe ẹyẹ tó kébi ẹyẹ ń bẹ̀ látọwọ́ yín sòtẹ́ni tó wà nípò ìmáàmù lónìí tí ó bá jẹ́ni tó mature ẹ ti gbára máa change ọ̀rọ̀ pẹ̀lú ẹ tí ó di tọrọ fún kálé kálábí àwọn ará alẹ́ ibì kan ìnirú ẹni ń jẹ́ni ẹ ti jọ dàn kan rú papọ̀ tí ẹ ti jọ fà tó ra wọn bàbá yẹn mature ọpẹ̀yìn sẹ́gbẹ̀ kan pé eléyìí ọmọ tó wá sí láyé ẹ̀sìn òye ìnínú bàbá peacemaking tẹ́lẹ̀ wọn peace kí oní peace àgbáyé ilé onímàálù ńlá wọn lọ́dún náà kìí sọdún tó pẹ́ misunderstanding ló wáyé láàrin àti ẹ̀lìmáàmù ajígini àwọn àmì lọ́dún náà àwọn àgbàlagbà wọn pè yín gbà tí meeting parí tán pé wá àwọn méjèèjì ya rí tracy pé gúrọ́jì sí mi láàrin wọn já yanjú ẹ̀ wọ́n pè yín papọ̀ láti lè yanjú in tí ń bẹ láàrin yín ajígini padà admit pé kò sílẹ̀ fi ń bẹ̀ ẹjá yanjú ẹ̀ kó sì parí ẹ̀yin kẹ́yìn náà lẹ́fọ̀ òdìdé ńjọ́ náà ẹni ò ní yanjú láíláí I spent a lot almost 5 million gíní kankan nígbà lórí kéèsì gíní kankan ó tó lè bá jìgì náà sọ pé ẹ fi wàhálà ilé ẹjọ́ lọ náà tó bá ní bàbá peacemaking ṣe ẹ̀yẹn jẹ́ ọ̀rọ̀ náà dòní bàbá peacemaking ẹjẹ́ tó ra yín létí ìlú Ògbómọ̀ṣọ́ misunderstanding bẹ́ẹ̀ lóòótọ́ lọ́jọ́ tẹ dẹ́sẹ̀ wọbẹ̀ fídíò gbé yín jáde wọ́n tó dákọ yín lọ́jọ́ tẹ dẹ́sẹ̀ wọbẹ̀ iná nílùú òtí rójú ni òtún ráyè mọ́ láàrin àwọn tíjà mẹ́ láàrin wọn ó ní àwọn ọ̀rọ̀ tẹ sọ ń bẹ̀ ẹ jáde kẹwàá dìbọn tiẹ̀ pé ẹ sínú ẹ ti ń dàrú ẹ ń lọ Rabita 1964 ẹ ń lọ Ittihadul Wahizin gbogbo ẹ̀ náà ẹ̀sán lọ ó lè bàjẹ́ pé wọ́n ò rí gbígbà pẹ́yìn ní ẹlẹgbọ́rọ̀ ẹ mọ́yá àwọn tẹ́ẹ̀tì fọ̀rọ̀ ẹnu sọnù inú tẹ́lẹ̀ ṣe èmi tí a ń bíra mi léèrè pé a máa ń ní tá ń pè ní àtàlùm a sì máa ń ní tá a máa ń pè ní àtàlì ìbò lẹ́tí ní méjèèjì ó yẹ kẹ́ wá jáde kẹ́ẹ̀tì wá sọ biography inú biography yìí pé nígbà tí mo bẹ̀rẹ̀ lé kí o mo kí omi báyìí nígbà mo tún ké tán mo tún kélé sí káti ẹ̀ mọ́ ipé níṣẹ́ wà ní standard àwọn tí wọ́n lè máa dá sọ́rọ̀ ẹ̀sìn láwùjọ ọ̀fíṣẹ́ntì yẹ padà sílùú Ògbómọ̀ṣọ́ yìí náà ọ̀fíṣẹ́ntì ẹ padà sílùú Ògbómọ̀ṣọ́ ó ní tẹ́ tó sọ ń bẹ́ẹ̀ tó wáyé pé ní peacemaking ní yílò tó tẹ́fẹ́ jẹ́ peacemaker fún ara yín tẹ́wàá jẹ́ pé ẹ̀fẹ́ máa mọ́láfíà wá ló jẹ́ ló peacemaking tó pé ìlẹ́fẹ́ máa ṣe níjọ́ tẹ́ padà wá sí nínú Ògbómọ̀ṣọ́ bóyá ní ọdún ìnáni àbíkọ́ jẹ́ ìparí ọdún tó lọ àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ń bẹ̀ kò yẹ kẹ́ ẹ máa ta fọ̀rọ̀ ń bẹ̀ ó yẹ kẹ́ ẹ máa sọ̀rọ̀ àláfíà ń bẹ̀ ni àmọ́ wò ní foni wàhálẹ̀ mudhabdhabina bayna dhalik ọjọ́ tí wọ́n jókòó bírí kótó fídíò náà ń bẹ tó lọ fẹ́ ra tí wọ́n announce ẹ̀ mẹ́ntọ̀ yín pé àrọ́wàsí rẹ̀ ń pè tẹ́lẹ̀ pé ẹkìní kan àfà Habibullah Ayélára ó ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbogbo yín bẹ́ẹ̀ ojú yóò kóró ẹ̀ tako tí àfà Habibu ìmáàmù àfin sáwọn ìmáàmù Ògbómọ̀ṣọ́ lóòótọ́ sáwọn ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbogbo yín wà ń bẹ̀ lọ́wọ́fà tọ́ ìlú wọlé mọ́tìlò ìrùn pàrọ̀ fún ọ ló jẹ́ pé jọ́tẹ̀ ẹlẹ́fẹ́ dẹ̀ Ittihadul Wahizin yìí kalẹ̀ kí n flash yín back ẹ rí i pé mẹ́ntọ̀ yín sọ fún yín jọ́nà jọ́tẹ̀ fẹ́ lọ gbà yọ̀ǹda wọ́n sọ fún yín jọ́nà yìí pé ìwọ tí wọ́n ń ṣe wá tó yẹ kí wọ́n máa ṣe wá sí fún ìwọ náà sọ pé wọ́n máa ṣe wá sí fún àwọn èèyàn káwọn náà láì bẹ́ẹ̀ pé òdodo lélẹ́hùn ó yẹ kẹ́ ẹ máa gbọ́ wá sí ni pé kẹ́ ẹ máa ṣe wá sí gbogbo àwọn tí wọ́n máa ń pè yín as lecturer wọ́n ń waste àsìkò wọn lórí pípẹ́ lẹ́ni tẹ́fẹ́ deliver gbogbo ogun problem táwọn fèsì ńlẹ̀ Yorùbá nílànà alálàáfà dé ẹ wà nínú àwọn root ẹ wà nínú àwọn foundation ẹ Ọlọ́run wá fẹ́ kẹ́sìn yóò tètè yọ ló jẹ́ pé ètè hàn sára ayé pé wàbẹ́ ilé kò lè wọ́ọ̀kì o ọ̀pàdé ta lọ́lọ́ ń jẹ́ òní ó ní gbogbo ẹni tí ó bá halẹ̀ mọ́ nọ́mbà mi rèé kó o pè mí kò tí ju bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ta lọ́lọ́ náà padà rán yín lójú ẹ bá lọ bí ẹ̀yin lẹ́ẹ̀kan máa pè ní ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá sọ̀rọ̀ yọ̀ fọ̀yọ́ kingdom ó kọ́tọ́ yẹ yín nù bàbá peace in tó yẹ kó jẹ́ àtúnṣe wa aslihu bayna akhawaykum láàrin àwọn tàjẹ́ mùsùlùmí gangan ẹ fẹ́ẹ̀lì ń bẹ̀ nínú ìlú gangan ẹ fẹ́ẹ̀lì ń bẹ̀ tí wọ́n bá flashback ìṣẹ̀mí ayé yín nígbà tẹ́ ń ṣe alága alálàájì gangan ṣé ẹ fẹ́ẹ̀lì ń bẹ̀ ìfẹ́ wo ló jọba ń gbà náà ẹ sọ fẹ́ tó jọba ń gbà náà bàbá àwọn ọmọ ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí mùsùlùmí káà nábì kọ́ pé la tu'inu shaytana ala akhikum àwọn ọ̀yọ́ yín torí pé máa pariwo wọ́n wá sọ pé àwọn èèyàn kèfèrí wọ́n wá ṣe kíní kẹ̀kẹ̀kẹ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwo ìrántí gbogbo ọ̀rọ̀ yín ni o díẹ̀ tí mo rántí náà nù àwọn wo ni wọ́n ń pa àwọn mùsùlùmí kèfèrí ṣe bẹ́ẹ̀ dá wọn mọ̀ àwọn yìí ò lẹ́yọ̀ jáde pé àwọn báyìí o wọ́n pa àwọn mùsùlùmí ní kèfèrí alùsùn náà ò lè pè yán kèfèrí kó dáyà sàlàyé sọ pé lágbẹ́jọ́ ọmọ lágbẹ́jẹ́ ó kèfèrí ni ọ́ ìtí wọ́n sọ ni pé ẹni tó bá wúrú wà báyìí ẹ ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ẹ ń bá ṣerú ṣe sí báyìí in tó fi ẹ̀sìn sọ ni pé ó ti di kèfèrí tí bá ń kírun Ọlọ́run nígbà ẹ ń bá ṣe wúrú wà báyìí ó ti dẹ́ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ báyìí sì ní tarattaba alayhi al-athar nǹkan báyìí tí ó máa dórí pa bóyá ìyà ni o bóyá nǹkan báyìí ni o penalty kan ni o wọ́n ti mọ́pa lérú wọ́n ti gbé lórí nǹkan báyìí ìdálùsùn náà ṣàlàyé fún àwọn mùsùlùmí nù àwọn hánà o in ti bẹnu tíra wọn ká pé ní bá ṣe báyìí yóò jìyà ẹ bá ṣe báyìí yóò wọná àgbàtẹ́ bá tó jáde tẹ́ sọ pé ní ti bẹnu Kùránì àbí ti bẹnu súnnà yẹ o ọkọ̀ rẹ̀ tìrókù ìmọ̀ olẹ́sì fi defend ẹ̀ níbi tẹ́ ti ń kọ́ mọ́ ń ké ẹ ti ẹ̀ṣẹ́ fídíò ọjọ́ kankan sọ pé ta ní kọ́ mọ́ ń ké o Soroye of Ọ̀yọ́ kingdom ìní ń kọ́ mọ́ àdúgbò lọ́dọ̀ Ọlọ́run tẹ́ ẹ jẹ ìmáàmù o
torí pé tẹ́ bá jẹ ìmáàmù ẹ ti yọ àyè kan lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́ máa fi ṣe matchmaking mọ́sáàsì ó ti dàrú tipẹ́ mọ́sáàsì ó ti dàrú ẹ kàn máa dé mọ́sáàsì ń jọ jímọ̀ báyìí wọ́n kọ́ máa gbá kọ́ńdọ́ọ̀mù jáde láàárọ̀ náà bàbá ní tí ó dájú ní kẹsì jẹ́jẹ́ ọ̀rọ̀ yìí nìsín àwọn tí wọ́n kó jẹ́ ìlú ọ̀rọ̀ yìí àwọn rọ́bì tó tulẹ̀ àyímọ̀tì wal ulama níbi láti Yorùbá Edo wà Delta wọ́n jẹ́ ìlú ọ̀rọ̀ yìí wọn ò dẹ̀ tán kámẹ́rà sí live wọ́n kàn ra béèrè tí wọ́n fẹ́ lọ́dọ̀ proper investigation àwọn ṣe pé ìwọ mẹ́ kí ló ṣẹlẹ̀ báyìí ló ṣẹlẹ̀ ló fi kankan ǹjẹ́ tí wọ́n sọ pé ọmọ yìí ó èyí nìkan gbé o wọ́n ti kú o kankan dìde ń gbà náà kẹlẹ́ wá investigate ọjọ́ tí àwọn rọ́bì tó yìí dìde tí wọ́n lọ tí àwọn kan náà tún dìde káwọn lọ ṣe live ń bẹ̀ ọjọ́ yẹn lẹ tó mọ̀ yìí pé ẹ fẹ́ dìde pé yóò dé kinní kan ṣe já parí ẹ̀ tán tọ́lọ́mù bá fi lè já ní victory lórí kinní ó lè ṣokùnfà tí olóòlù ó fi parẹ́ nílẹ̀ Ìbàdàn nítorí pé tẹ́ bá lọ gbé sínú làákẹ́yìn yín Islam ṣáájú olóòlù dé ìlú Ìbàdàn olóòlù sì ní ẹrú ni wọ́n kó lẹ́rú wá Ìbàdàn ni ẹ̀kú rẹ̀ tó ń jẹ́ kó olóòlù gangan nígbà tí wọ́n gbé lóde ajé wọn mọ pàtàkì rẹ̀ mo ti sọ tán yín bẹ̀rẹ̀ dédé tí mo ti sọ náà ní gbogbo àwọn ará alẹ́ olóòlù náà ń sọ torí pé ìtàn ni ẹ tẹ́ síbẹ̀ gbogbo àwọn ẹlẹ́bọ̀ tí ń bá wa jà lẹ́nu jọ́ mẹ́ta nísìn gógù ni wọ́n gbára lé ẹ̀yin náà tẹ́ sórí gógù yẹn kọ́ máa jẹ́ àlùgọ́gù bíi gọ̀gù ẹ fi gógù ẹ fi pàdé ara wọn sẹ́gbẹ́ náà bá tẹ̀ kẹ́kẹ́ lórí gógù wọ́n sọ pé Islam sọ báyìí àwa nínú tíra káwọ́ padà sí pé ṣé lóòótọ́ ni sẹ́ máa ka hadith kan jáde á lọ padà sínú masdar tó jẹ́ tíra pé sọ wà ń bẹ̀ torí báwọn nǹkan mí bẹ tí wọ́n kọ tí ó rọ́ǹgì lórí social media àbí lórí gógù tẹ́ bá ba nínú tíra ẹ̀ rí pé kò kọ̀rẹ́tì àwọn ọ̀tá Islam àmọ́ ṣe bẹ́ẹ̀ ìlọ́run fi káwà tá a jẹ́ mùsùlùmí a níbi tá a máa ṣe rí ọ̀rọ̀ padà sí farudduhu in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasulihi tí fanfà bá ń wáyé láàrin ara yín gẹ́gẹ́ tẹ́ ń fa kẹ́kẹ́ gbogbo báyìí ló ṣe lọ báyìí kọ́ ló ṣe lọ ẹ̀ẹ́dá padà sọ́dọ̀ Ọlọ́run ẹ̀ẹ́dá padà sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìwé ẹlẹ́bọ̀ ọ̀dọ̀rọ̀ padà sí nígbà tọ́rọ̀ lóòlù ṣẹlẹ̀ nísìn ẹni bo ni wọ́n kọ àkáǹtì bí wọ́n ṣe ṣe tutù sí bí wọ́n ṣe tutù ẹni wọ́n kọ sí inú ìwé tí ń bẹ lọ́dọ̀ wọn pé tẹ́nìkan bá padà wá rí olóòlù yẹn o so tẹ́nìkan bá rí o ká sọ pé for argument sake pé ẹni tó bá ti rí o tí dààmú kan bá ti wá dé bá o irú ẹni tó rí yẹn o tó bá ti nàgbẹ́ kọ sí yóò kù àkọọ́lẹ̀ wo ní bẹ fún àgbọ́ tún sọ àṣọ lásán ọ̀rọ̀ tí ò nítumọ̀ ní gbogbo ẹ̀ òkè tó nǹkan bá ti wá mú ká ní òpó á pàrọ̀ ẹran báyìí á sì gba 400,000 á sì tutù á bọ̀ gún fún orí lásán náà ti ń mú kò nítumọ̀ bàbá peace ẹ ti wá sọ kíní fún yín kó yé yín ẹ sọ ọmọ Ìbàdàn táwọn ọmọ tí wọ́n ń bẹ ní Ondo state tí wọ́n jẹ́ ọmọ inú ìlú Ọ̀gbàgì Àkókó gangan tí wọ́n ní olóòlù tí wọ́n bá fẹ́ tọ́ pé àwọn náà sì wà nípò ẹlẹ́bọ̀dọ̀ ní nítorí kí wọ́n máa gbé jáde nínú kágbọ́ọ̀dù ni pé bring back lẹ́nu wọn ni o bring back our olóòlù nítorí kí wọ́n sọnù àwọn táwọn wà ní Ìbàdàn wọ́n máa sọ yí pé olóòlù must go olóòlù must go nítorí káwọn máa sọnù torí pé kò sí nínú ìṣẹ̀báyé ilẹ̀ Yorùbá ní Ìbàdàn tiwa to be precise ní ìsọ̀lẹ̀ Yorùbá in general Ondo state lára Yorùbá ni kẹta kẹyìn padà síbẹ̀ káfí Ìbàdàn lọ́kàn balẹ̀ bóòlù ẹsẹ̀ ní káwọn obìnrin wọn máa jáde fódìdí ọ̀sẹ̀ kan Monday to Friday ok ìtọ́ bá lóyún wọn kò ní bí mọ́mọ́ jọ́nà tó sì lọ fa antinata àwọn tí wọ́n lè exam wọn ò ní jáde lọ sí exam jọ́nà torí pé à ń sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kẹ́ apply wisdom kẹ́ apply làákàyìn ẹgbẹ́ làákàyìn kalẹ̀ ẹ̀ ń jáde òsì káàkiri ayé kí ẹ̀fà wọn ti iṣẹ́ ẹ̀lẹ̀kẹ́ máa iṣẹ́ lọ ọlọ́run fi lòó sábà bí kíjọba bá wa dá sí yazawu bí sultani mẹ́la yazawu bí Qur'an ó ní nǹkan táwọn fẹ́ lò pé bẹ́ẹ̀ lẹ́ka Qur'an fáwọn ilé wọn gbọ́n kankan àmọ́ ẹ fọwọ́ abẹ́ òfin kálukú mbẹ̀ 18th century ní Islam ti wà ń bàdàn 19th century lólóòlù ṣẹ̀ṣẹ̀ dé àwọn pariwo àwọn bàbá àìmọ̀tán ẹlòmíì àìmọ̀ bí nǹkan ṣe lọ kò jó ní làkàì 1820 something Islam wọ ilẹ̀ Ìbàdàn àmọ́ olóòlù ọwọ́ ilẹ̀ Ìbàdàn ní 19 kìíní kan lẹ́fìrí kí olóòlù tó jẹ́ alákọ̀ọ́kọ́ wọn gan 1977-78 níjẹ́jọ́ dá wọn àti àwọn ajágbé mọ́kẹ́fẹ́ ní papọ̀ ojú ti pé ọjẹ́ bíbọ̀ ńlé ẹjọ́ lọ torí ẹ̀ kú láyé 1978 yẹn olóòlù ajágbé mọ́kẹ́fẹ́ nílò ẹ̀mọ́ ọdún lẹ́yìn rẹ̀ tó tún lọ mẹ́kà tó tó kó yà lọ ìyàwó mẹ́rin nítorí olóòlù ńgbà náà ìyàwó mẹ́rin tí wọ́n rí olóòlù ńgbà náà wọ́n ń bẹ láyé dòní ìkẹ́kọ̀ọ́ tí kùnú wọn ìsàrẹ̀ àwọn ọmọ wọn àmọ́ kà wọ́n lé ní èjì láwọn ọmọ tí wọ́n ti wà ní Amẹ́ríkà ń bẹ́nu wọn àwọn míì bẹ́ Canada nu wọn so à ń sọ fún yín ẹ pa irọ́ ní gbogbo àwọn nǹkan kò nítumọ̀ bàbá à ń sọ fún yín ẹ lọ ẹgbẹ́ ẹ má sọ pé ẹ mọ̀tàn ẹ tẹ̀ síbi tẹ́ bá ti tẹ̀ sí pé ọdún wo ni Islam wọlé Ìbàdàn ọdún wo ni olóòlù wọlé Ìbàdàn Islam sí ní olóòlù ńlẹ̀ Ìbàdàn ọ̀làjú sí ni Islam gbédé ìranù lólóòlù gbédé olóòlù ẹrú wọn kò lẹ́rú wálé ni lẹ́bàá mọ́ta ẹlọgbọ́tàn ọjọ́ orí kọ́ náà fi mọ́ta ìmọ̀ nìta ẹlòmíì lè lọ́jọ́ lórí kọ́ mọ́ta